Ìkọ Aláàbò Dóòlà ọ̀dọ́mọbìnrin méjìlá tí ajínigbé màjígbé ní Borno àmọ̀dúpẹ́ o. Àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà hadinkai ó mà ti dóòlà ẹ̀mí àwọn ọ̀dọ́mọbìnrin méjìlá tí ikọ̀ bokoharam tí wọ́n màjígbé ní agbègbè Musa níjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ ti Borno. Èyí mà wáyé o nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun fi léde ní ojú òpó ayélujára wọn ní 30 ọjọ́ oṣù kọkànlá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ó mà ṣe àṣeyọrí láti dóòlà ẹ̀mí àwọn ọ̀dọ́mọbìnrin méjìlá tí àwọn agbébọn bokoharam tí wọ́n mà jí gbé ní agbègbè Musa níjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ ti Borno. Àtẹ̀jáde náà ṣàlàyé àwọn ọ̀dọ́mọbìnrin yìí wọ́n mà gba òmìnira ní ọjọ́ sátidé ọjọ́ 29 oṣù kọkànlá lẹ́yìn tí ikọ̀ ológun hadinkai tó mà kọlù àwọn agbébọn ní gúúsù ìpínlẹ̀ Borno. Iléeṣẹ́ ológun ó mà ní àwọn ọ̀dọ́mọbìnrin yìí ó ní wọ́n mà ti gbé wọn lọ síbi tí wọn yóò ti ní àǹfààní sí ìlera tó mà péye àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọjọ́ orí àwọn ọmọdébìnrin náà ó mà ló mà wà láàrin ọmọ ọdún 15 sí ẹni 20 ọdún tí wọ́n sì jí wọn gbé ní 20 oṣù kọkànlá nígbà tí wọ́n ń ṣiṣẹ́ lórí oko mọ̀lẹ́bí wọn. Lẹ́yìn tí a bá ṣe gbogbo èyí wọn yóò darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ìtúsílẹ̀ yìí ó ti mú ọkàn àwọn ará agbègbè náà balẹ̀ báyìí, èyí tó ti ká sókè láti ìgbà tí àwọn agbébọn tí wọ́n ti jí àwọn ọ̀dọ́mọbìnrin náà gbé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, orúkọ àwọn ọ̀dọ́mọbìnrin náà ni Fatima Saibu ọmọ ọdún 17, Fatima Umaru ọmọ ọdún 15, Awau Abubakari ọmọ ọdún 18, Saliha Muhammed ọmọ ọdún 15, Sadiya Umaru ọmọ ọdún 17, Amira Babel ọmọ ọdún 15, Sara Adamu ọmọ ọdún 17, Nana Saibu ọmọ ọdún 15, Zainab Musa ọmọ ọdún 18, Zainab Muhammed ọmọ ọdún 17, Jamila Saidu ọmọ ọdún 15 àti Awau Hamidu ọmọ ọdún 17. Àwọn olórí ikọ̀ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mà ti kan sára sí iléeṣẹ́ ológun fún bí wọ́n ṣe mú iṣẹ́ náà ní ọ̀kúnkúndùn láti gba àwọn ọmọ náà kalẹ̀ lọ́wọ́ àwọn ikọ̀ bokoharam. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kan ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ wo wa o. A kú iṣẹ́ tàná, a dẹ̀ kú ìsinmi òní o. Ọ̀pọ̀ ìsinmi báyìí là á ṣe lókè èèpẹ̀.